kò lè sí ìjà nígbà tí mo bá fẹ́ gbéjọba sílẹ̀ Dapọ Abiọdun. Gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dapọ Abiọdun ti jẹ́ kí àwọn ará ìpínlẹ̀ náà mọ̀ pé ìjọba rẹ̀ yóò ṣe àgbékalẹ̀ ìbáṣepọ̀ láìsí ìjà tàbí aáwọ̀ kankan nígbà tí sáà kejì rẹ̀ lọ́fíìsì yóò bá fi parí. Ó tún jẹ́ kó di mímọ̀ pé òun ti ṣe ìpinnu pé ìjọba òun ni yóò jẹ́ àkọ́kọ́ tí yóò gbé epo ìdàṣàkóso sílẹ̀ nípínlẹ̀ Ògùn láìsí rògbòdìyàn kankan. Gómìnà Abiọdun sọ̀rọ̀ yìí níbi ayẹyẹ ọdún Kérésìmesì tó wáyé nínú ìjọ St James Anglican Church Ìpẹ́rù Rẹ́mọ lágbègbè ìjọba ìbílẹ̀ Ìkẹnẹ. Gómìnà náà tún ṣàlàyé pé onírúurú ìdàgbàsókè tó ti wáyé níbẹ̀ àti títún ìtàn ètò òṣèlú kọ ti fi hàn pé ìjọba rẹ̀ ti mú ìyàtọ̀ bá ìṣèjọba nípìnlẹ̀ náà. Ó ní ìjọba òun ti fi àkíyèsí pàtàkì sí ọ̀rọ̀ àlàáfíà, àjọṣe àti ìbáṣepọ̀ rere láàrin gbogbo àwọn ẹgbẹ́ olóṣèlú nípínlẹ̀ Ògùn. Ó sọ síwájú pé kò sí àǹfààní kankan nínú ìjà òṣèlú tàbí ìpínyà lẹ́yìn ìdìbò níwọ̀n bí ìdàgbàsókè ìpínlẹ̀ ṣe dá lórí ìbáṣepọ̀ àlàáfíà àti ìfarakínra tó lórí tẹ̀lẹ́mù ìpínlẹ̀ náà. Ó ní ìjọba òun ti fi àpẹẹrẹ lélẹ̀ tí yóò rọrùn fún gbogbo ẹni tó bá tẹ̀lé láti gbé ètò ìtẹ̀síwájú lé lórí. Níparí, gómìnà náà rọ àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn pé kí wọ́n máa gbàdúrà fún ìpínlẹ̀ náà àti fún gbogbo àwọn olórí kí Ọlọ́run sì máa darí ìjọba lọ́nà tó dára. Ó dúpẹ́ lọ́wọ́ wọn fún àtìlẹ́yìn àti ìgbọ́kànlé tí wọ́n ní nínú ìjọba rẹ̀ láti ọdún dé ọdún. Ó sì jẹ́ kó yé gbogbo èèyàn pé ìfẹ́ òun ni láti fi ìjọba sílẹ̀ lórí pẹpẹ àlàáfíà, ìdàgbàsókè àti ìṣọ̀kan ní ọdún 2027.